tó mo kí gbogbo wa o, a kú ọ̀lẹ́ o, tìbútòrò gbogbo àgbáyé ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín dé ní àṣálẹ́ yìí o, ìgbéraga la fi dé o, kò ń ṣe díẹ̀. Kábíyèsí ti dé o, kábíyèsí yín ti dé o ẹ̀yin èèyàn wa, ẹ jáde kẹ́ ẹ wá wò wá. Mo kí wa ẹ káalẹ́ ẹ káàsálẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa. Ẹ káàsán, a kú dédé àsìkò yìí o. Èmi ọmọ yín náà ni o, mo ti dé o. Kábíyèsí dé lénìí o. Akẹ́yìndé gbẹ̀gbọ́n dé o. Mo dé tológun tológun. Mo dé tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn máa kí kábíyèsí o. Orí adé á gbé gbogbo yín o. Orí adé á gbè yín o. Ẹ máa kí kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń wọlé, kẹ́ ẹ bá wa máa share ètò. Ẹ bá wa share ètò. Kẹ́ ẹ wá nǹkan fìdílé, kẹ́ ẹ fìdílé nǹkan. Ẹ bá wa share, kẹ́ ẹ dẹ̀ drop comment yín gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí. A jọra wa lójú. Ẹ fìdílé nǹkan. Ẹ wá nǹkan fìdílé. Mo kí wa pé ẹ káàbọ̀ sí orí ètò wa fún ti àṣálẹ́ yìí. Ẹ ṣeun gbogbo bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ drop comment yín kí a kí yín, ká kí yín délédélé. Tá bá mọ oríkì yín, a lè gbìyànjú láti kí oríkì yín fún yín. Ẹ fi oríkì yín ránṣẹ́, á kí yín. Kábíyèsí dé o, Akẹ́yìndé gbẹ̀gbọ́n dé o. Mo dé o, mo dé o, mo dé o. Ẹ bá wa máa pín in. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ love and like yẹn. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀ yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí. Orí yín ò ní burú o. Orí yín ò ní sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Aṣọ ogun lára yín kó gbaná dànù. Wọ́n bá ní ká ní ọ̀la là ó mú ẹnu báwo lẹsẹ̀ fi ń pọ̀ kúrò ojú ọ̀nà. Tó dífá fún Ọ̀rúnmìlà nígbà tó ń tìkọ̀lé ṣé mo wọ́n má sọ pé à ń ṣi awo pa o. Ìkọ̀lé ọ̀run náà ló ti ń bọ̀ nígbà tó ń bọ̀ síkọ̀lé ayé. Ẹ ṣeun, ẹ bá wa máa share rẹ̀, ẹ bá wa máa share, ẹ darapọ̀ mọ́ wa, ẹ ṣeun, ẹ ṣeun. Mo kí yín o, mo kí yín o, mo kí yín tológun, mo kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́. Kábíyèsí dé o, kábíyèsí yín dé o, kábíyèsí rèé o. Mo dé ní tàṣálẹ́ yìí o, mo dé o. Èmi ọmọ yín dé o. Ìgbéraga la bá délé ní o, ìgbéraga ni o. Ìgbéraga ni kábíyèsí fi dé o. Ìgbéraga ni kábíyèsí fi dé lénìí o. Ẹ ṣeun, ẹ ṣeun. Ayọ̀, ẹ̀bùn, ọlá, orí rẹ ò ní burú o. Ìrùkẹ̀rẹ̀ rẹ rèé o. Ìrùkẹ̀rẹ̀ rẹ rèé o. Kábíyèsí ń kí ọ o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò. Gẹ́gẹ́ bí ìṣe wa tí ẹ mọ̀ wá, a dúpẹ́ fún Olódùmarè, ọba tó dá èmi àti rẹ, ọba tó ń bẹ káyé tó máa bẹ, tó sì máa bẹ nígbà táyé ò ní sí mọ́. Gbìngbìnìkìn arúgbó ọjọ́, ọba tá a faratì tí ò faratì nǹkan kan, ògbéni níjà kẹ́rù ó bo níjà, ọba tó dá òkè àti sánmọ̀, tó bá wò ó lè pa, ọba tó ní ìmísí wa, tó ní ẹ̀mí wa, ìmísí inú ènìyàn, ọba tó ń pèsè jíjẹ fún èmi àti rẹ, tó jẹ́ ká tọrọ jẹ, tó jẹ́ ká tọrọ mu. Kábíyèsí rẹ o Olódùmarè, ìbà rẹ tó tò rẹ o, ọba tó jọba lọ, ọba tí ń gbà ìdọ̀bálẹ̀ ọba. Kábíyèsí rẹ o. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. We welcome you all. Thank you for joining. Thank you for joining. Ẹ jẹ́ ká sáré ṣe nǹkan kan. Okay.
God bless you all. God bless you as you join us. Okay. Yes. 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 Thank you. Thank you. A dúpẹ́ pé ẹ ń wò wá. A dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ọ̀pọ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí n tó mọ́jú torí pé ọ̀pọ̀ ni ò tiẹ̀ wo ibi téèyàn wà. Ẹ ṣeun gan. God bless you all. Thank you so much. Thank you so much. Ẹ bá wa share please. Kindly share and ẹ bá wa pín, ẹ bá wa pín. Ẹ bá wa ṣe lálàtagbà. Kó ta gbangba kárí ilé, kó ta gbangba kárí oko. Ẹ ṣeun baálẹ̀ Lísọkùn town. Thank you sir. Bàbá wa nìyẹn o, baálẹ̀ nìyẹn. Baálẹ̀ of Lísọkùn town. Ẹ káàbọ̀ sà o. Àjúbà yín o. Àjúbà yín o bàbá wa. Àjúbà yín o. A ní ká tiwantiwa. A ò gbọdọ̀ máa fọwọ́ òsì. Àsìkò ti tó kí gbogbo wa ká jára wa. A ò gbọdọ̀ máa fọwọ́ òsì júwe ilé bàbá wa kí a wá dé. A ò gbọdọ̀ máa fọwọ́ òsì júwe ilé bàbá wa. Ọmọ aládé ni wá. Bẹ́ẹ̀ ni, ọmọ aládé ni wá. Ìran Yorùbá, ìran tí èèyàn ń gbàdúrà pé ká ní pé ìran yìí wọ́n dá mi sí, òun ni ìran Yorùbá jẹ́. Ẹ lọ wo inú ìtàn káàkiri orílẹ̀-èdè àgbáyé. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun sà. Olúmúyìwá, ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ lọ wo inú ìtàn káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ìtàn Yorùbá máa ń ṣe ẹ̀yà kan téèyàn kan ń fọwọ́ rọ́ sẹ́yìn. Àwa náà máa mọyì ara wa. Àwa náà mọyì ara wa o. A dẹ̀ gbà ládùúrà pé gbogbo àkólọ wa ni Ọlọ́run á dá padà ní ìlọ́po ìlọ́po. Torí àkókò ti tó. Bẹ́ẹ̀ ni. Àmín, 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 àmín. Àṣẹ wàá. Àṣẹ wàá. Àṣẹ wàá. Àkókò ti tó o. Ilé tó ń lọ. Ọmọ Yorùbá ilé yá, ẹ jẹ́ ká relé. Wọ́n ní ẹ jẹ́ ká relé. Ilé là ń lọ. Àgbẹ̀ kan ò róko. Róko kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká relé ọmọ Yorùbá, ọmọ Oòduà, ilé yá. Ẹ jẹ́ ká relé bàbá wa. Èyí tá a ṣẹrú ti tó. Èyí tá a ṣẹrú tó. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ ká fìmọ̀ wa ṣọ̀kan. Wọ́n ní ikán parapọ̀, wọ́n mọlé. Bẹ́ẹ̀ ni o. Ẹ jọ̀ọ́, à ń gbìyànjú láti share ni o. À ń gbìyànjú láti share kí àwọn èèyàn kan darapọ̀ mọ́ wa. Tó bá dẹ̀ ká ṣẹ́ǹjì mọ́ yín lọ́wọ́, ẹ lè fún wa ní star lórí YouTube. A wà lórí YouTube channel wa. Àkàlàmàgbò TV ni ẹyẹ méjì ò kí ń jà ṣá. Ẹyẹ méjì ò ń jà ṣá. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun Jọláyẹmí Adéníyì Johnson. Ẹ ṣeun bàbá mi Jọláyẹmí, ọmọ Yorùbá àtàtà ni ọ́. Ó káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun bàbá mi baálẹ̀. Mo júbà yín lẹ́ẹ̀kan sí o. Ẹ ṣeun sà. Mo dúpẹ́ lọ́wọ́ yín ò pé darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ darapọ̀ kẹ́ bá mi follow Àkàlàmàgbò TV lórí YouTube channel. Orí Facebook channel wa ẹ lọ follow wa ń bẹ̀. Àkàlàmàgbò TV ni ẹyẹ méjì ò kí ń jà ṣá. Èmi làwọ̀ tó wò sí kí tó sọdá títì nígbà tí ń fẹ́ kú. Bẹ́ẹ̀ ni, wọ́n wò tún wọ́n wò sí kí tó sọdá títì. Àbí báwo ni tọ̀dọ̀ yín? Èmi lọmọ oníṣu òrógòrò bẹ. Èmi lọmọ ọlọ́pẹ̀ tó múdi ṣèkàn tó móríṣe méjì sọ́nà tépe. Bẹ́ẹ̀ ni, àwa lọmọ olókè méjì takọtabo, ọmọ òṣọ́pá àkókò rìgbòrìgbò. Ọmọ àkókò ni mí. Ọmọ ọkọ dẹ̀ ni mí. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Èmi ẹkùn ọkọ ìyá rẹ̀.
àwa ọmọ Yorùbá a rí bí gbogbo nǹkan ti dojú rí lórí ọ̀rọ̀ Yorùbá nation, gbogbo ẹ̀ ti dojúró, ti daṣà yànyàn. Ṣé bá a ṣe máa wò leléyìí? Ẹ wo àná àwọn èèyàn jáde wọ́n kí olóyè lọ́tùn lósì, wọ́n ṣèrántí ọmọ Adéyẹmọ pé ikú ò mú un lọ, a dẹ̀ ti ń ṣèrántí àwọn tó bá ìṣẹ̀lẹ̀ lọ. Àwa ọmọ Yorùbá tá ń sọ̀rọ̀ lórí a ti pín yẹ́lẹyẹ̀lẹ, tá ń sọ̀rọ̀ Yorùbá nation, gbogbo wa pátápátá a ti pín sóríṣiríṣi ọ̀nà. Àwọn kan ò wá, wọ́n fìwé pé àwọn kan wọ́n wá sórí Zoom ká jọjọ ṣe gbogbo ẹ̀ papọ̀, gbogbo yín náà lẹ rí bó ṣe ń lọ. Àwọn kan ò wá, àwọn kan tí kóra wọn jọ sórí platform wọn làwọn ń gbowó òmìnira, omi ìnira tá pa wọ́n, wọn làwọn ń gbòmìnira. Ẹ jọ̀ọ́, nínú ìlú wo náà ti fẹ́ ṣadélé? A ó máa wálẹ̀ ní ìgbà mẹ́wàá lójúmọ́, a wá máa tẹ̀ mọ́ yín létí ni wọ́n ní gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí láàárọ̀ fáadé tí bẹ́ẹ̀ ni itọ́ kì í balẹ̀ kó padà sẹ́nu ó ṣèwọ̀, omi gbígbóná kì í pẹ́ lẹ́nu. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa, ẹ jí, ẹ dìde, ẹ má sùn. Ẹ̀yin tẹ́ ẹ lọ ń dáwó sínú àpò òmìnira owó yín, ẹ ń fowó ṣòfò ni, ẹ ń kówó yín ṣòfò. Mo gbọ́ tán sọ pé ìyá kan lọ yá $30-something or ẹrù I don't know tó tún fẹ́ fi yá ọmọ Yorùbá. Kì í ṣe ọmọ Yorùbá ló ń yá lówó o, onítìrí ló ń yá lówó, owó rẹ̀ wọgbó. Bẹ́ẹ̀ ni, God bless you bàbá mi baálẹ̀, kábíyèsí rẹ̀ bàbá. Wọ́n ní ẹ̀yin olódodo ni bàbá mi, ẹ̀yin náà ẹ wò ó, ẹ̀yin náà ẹ wò, ẹ wo bó ṣe ń lọ. Mo mọ̀ pé ẹ ń wo nǹkan tó ń lọ. Ẹ wo onítìrí, ẹ wo bọ́n ṣe dàwárù. I'm one of member of Yorùbá World Media. Onítìrí sẹ́rí gbogbo wa mọ́ra. Wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Onítìrí dé orí ọmọ tuntun wọ́, orí ọmọ tuntun wọ́ wọ́nàwọ̀nà, orí ọmọ tuntun wọ́, orí ọmọ tuntun wọ́. Tí àgbàlagbà bá wà níbi tí ọmọ méjì ti ń jà, àgbà tó wà ńbẹ̀ á pẹ̀tù sí wọn nínú ni. Ẹ jèbùrẹ́ ẹ̀yin ọmọ yìí, ẹ má jà mọ́. Ìyá onítìrí á wà ní orí ìjókòó, àwọn tó yẹ kó rí bẹ́ẹ̀ a máa ṣépè fún bàbá 80-something years old, a máa ṣépè fún olóyè Ìgbòho, kò ní lè kọ́ṣọ́ wọn torí pé òun náà ló máa ń bẹ̀rẹ̀ èpè yẹn. Ẹ máa gbọ́ èpè. Bàbá mi, wọ́n ní ẹni tó bá fẹ́ ṣe adarí, ẹni tó bá fẹ́ darí, a gbọ́dọ̀ rí àpẹẹrẹ adarí ní ara rẹ̀, bó ti wù kó kéré kó mọ. A ó rí àmì adarí lára ẹ̀ pé ẹni yìí ẹni tó tọ́ ni láti darí. Nítorí pé ẹni tó bá fẹ́ darí ó ti da àtàn tí wọ́n ń dalẹ̀ sí. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá Tinubu sọ, nǹkan tí mo fi ń gbé oríyìn fún bàbá yẹn nìyẹn. Tó bá tẹ̀ jẹ́ pé àwa ò fẹ́ wọ́n Nàìjíríà, torí wọ́n Nàìjíríà ò lè work. Tinubu á gbìyànjú, lóòótọ́ ni. Ẹ̀yin èèyàn wa, Tinubu á gbìyànjú ti àwọn ìgbésẹ̀ tó ti gbé, ìgbésẹ̀ akínni, kò sí nínú ìtàn Nàìjíríà. Kò tíì sí president tó gbé ìgbésẹ̀ tí Tinubu gbé. Ó dé orí àpèrè yẹn kò ju ọ̀sẹ̀ kan, ó dẹ̀ ń dismiss àwọn ọ́físà torí pé gbogbo àwọn Fúlàní tó head gbogbo àwọn post ní Nàìjíríà, wọ́n gbọ́dọ̀ dismiss gbogbo wọn, kọ́ mú gbogbo wọn wálẹ̀ pápátá ni. Ìlú Nàìjíríà kì í ṣe ìlú Fúlàní, àtọ̀húnrìnwá ni wọn kì í ṣọmọ Nàìjíríà. Wọ́n ti kọ́ńkà gbogbo Haúsá, àwọn Haúsá ò lẹ́nu láti sọ̀rọ̀. A kì í ṣe èdè kan, a kì í ṣe ẹ̀yà kan, ẹ̀yà ti wá yàtọ̀. Ẹ wo nǹkan tí mo wọ̀, táwọn ń wọrú ẹ̀ ni. Àwọn nǹkan tí bàbá mi ń wọ̀ nílé yìí, àwọn nǹkan tí bàbá mi ń wọ̀, tí bàbá ńlá mi ń wọ̀ rèé, òun ni mo wọ̀ yìí, tiwantiwa. Bẹ́ẹ̀ ni, a ní wọn sí lóríṣiríṣi torí pé titi wa òun ni number 1, àwa làkọ́kọ́. Onítìrí dé, ó máa ń dá gbogbo wa rú, a máa ń bára wa jà, a máa ń ṣépè síra wa mà ní, à ń kọjú ìjà síra wa, amú onítìrí tì. Bàbá pé títí ọmọbìnrin yìí máa bọ̀, jẹ́ ká jọ parí nǹkan tó ń lọ yìí. Ó kọ̀. Ẹ wo bí gbogbo ẹ̀ ṣe rí lèní. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá, mo jókòó, mo ń ronú ẹ̀ pé ẹ wò wá. A fẹ́ ṣe remembrance of olóyè July 1st. A mọ̀ pa ti tag as Ìgbòho Day. Bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe máa rí. Bẹ́ẹ̀ ni, torí akin ni ọmọkùnrin yẹn, ó tó láti pé kán celebrate. Celebration yẹn ti pín sóríṣiríṣi ọ̀nà. Àwọn kan ń dunú, bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́kún sunkún, àwọn aláyọ̀ ń yọ̀.
Lady K wà lára àwọn tá máa wò pé yes òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun bá ṣẹlẹ̀ yẹn lọ nítorí pé ó wà níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn lọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n pa bàbá wọn, tí wọ́n pa ọkọ wọn, tí wọ́n pa ọmọ wọn, ìjẹ́ inú wọn ń dùn, inú wọn ò dùn. Ó yẹ kí gbogbo wa ká parapọ̀ one voice bí àwọn Biafra. Ẹ wo àtìgbà náà ti mú ọ̀gá wọn, ẹ wo gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Láìpẹ́ láì jìnnà wọ́n á fi ń lẹ̀, wọ́n negotiate lọ́wọ́ à ń gbọ́ nínú ìròyìn. Wọn ò gbọ́dọ̀ má fi wọ́n lẹ̀, wọn ò ṣe irú ẹ̀ṣẹ̀ wo náà ṣẹ̀. Abẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ ní France ní ọ̀sẹ̀ tó kọjá, ẹnìkan kú ṣe ni wọ́n pa, wọ́n da France rú, wọ́n jó mọ́tò jólé lọ ní ẹnìkan ṣoṣo. Ẹ pààyàn sínú ilé èèyàn, ẹ da gbogbo inú ilé ẹ̀rú. Kí ló dé? Bẹ́ẹ̀ ni, ẹ káàbọ̀ sórí ètò ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi nìyẹn, senior brother mi, the same father and same mother, òun ló wà lórí ètò yẹn. Ọ̀làdìmẹ́jì, ẹ káàbọ̀ sórí ètò. Yes, ó ní ẹ pààyàn sí orí, ẹ pààyàn sí lọ́rùn, ẹ pààyàn sí olóyè Ìgbòho lọ́rùn. Kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀? Nígbà tó sọ pé ẹ̀yin Fúlàní ẹ ń pa àwọn èèyàn òun, ojú òun ò gbà, enough is enough. Bàbá wa Tinubu á fi àkókò yìí a fi ń rọ̀ yín. A dúpẹ́ fún àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ ti ń gbé ìgbésẹ̀ akin. Ẹ padà wá sílé o. Ẹ padà wálé o. Ẹ wá ṣàtúnṣe nílẹ̀ Yorùbá o. A kì í ṣe ẹrú o. Ibi táwa ẹrú là ń ṣe. Kò sí bí owó wọn ṣe lè ní value tó. Tí owó wọn tó ń gbé owó náírà mì. Wọn ò ní kí nìkan àlùmọ́nì tó ní. Mo fi gbogbo ẹnu ni mo fi ń sọ gbogbo nǹkan àlùmọ́nì tí wọ́n ní state tí èmi ti wá ní Ondo state. Tí wọ́n bá pín out of 100%, tí wọ́n bá sọ pé 20% àwọn ìlú tí mo wà yìí wọ́n mú apá kan. Bẹ́ẹ̀ ni, Ondo state wọ́n wà lára Ondo state and Edo state. Àwọn ló ní the highest resources in Nigeria. Ohun àlùmọ́nì. A ní ohun àlùmọ́nì 13 Ondo state and Edo state. Wọ́n ní ohun àlùmọ́nì 13 òun la ní. A wá pa gbogbo ẹ̀pọ̀ àwọn state tó ní 10 wà ní ilẹ̀ Yorùbá. Àwọn tó ní 11 wà, àwọn tó ní 7 wà. Lagos state ẹ̀ ló wá léyìí tó kéré jù. Resources mẹ́ta náà ní, àwọn dẹ̀ ló ń generate owó jù ní gbogbo Africa. Bẹ́ẹ̀ ni, tá a bá yọ ìlú kan sílẹ̀ nínú Amẹ́ríkà, kò sí ìlú tó ń generate owó tó Lagos ní èdè. A ṣe research débẹ̀ ni. Ẹrú la ṣe kiri. Ẹrú ilé tó ń lọ. Ẹ jẹ́ ká parapọ̀ gbogbo wa. À ń ṣe àjọyọ̀ lánàá, ẹ wo bá a ṣe pín kiri. Àwọn kan wọn ò tiẹ̀ kí olóyè pẹ̀lẹ́. Owó ni wọ́n ń gbà lórí platform wọn. Wọ́n wà ń bẹ̀ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n wà ń bọ̀ gbogbo bọ́n ṣe sọ̀rọ̀. Àwọn ẹni ibi ni àwọn yẹn. A ò gbọ́dọ̀ fi gbogbo ẹni sọ fún wa. Ẹni ibi, ẹni àdánù ni wọ́n. Wọn ń ṣe èèyàn gidi. Ẹni ibú ni wọ́n. Àmì àṣẹ, àmì àṣẹ. Ẹni ibú ni wọ́n. You leave your mom in the bathroom. Therefore, I'll call the mom you are here. Bàbá mi ìlú ọ̀gá tó ń ṣe. Go there, go that way. Ẹ̀yin èèyàn ẹ má bínú ọmọ yín ni. Jẹ́ kí n pè yá ẹ. Ìyá ẹ̀ á máa dààmú, á máa wá ẹ káàkiri inú páàkì. Ìwọ o ti sá wálé ń tiẹ̀. Báwo ló ṣe mọ̀nà wálé? Ayọ̀mídé ti don come house o. You are surprised, come praise bell for here. Yeah. Okay, no worry. Darasimi is coming. Go and pick Darasimi. Bó ṣe jẹ́ ní ẹ̀yin èèyàn wa, a ní láti dìde. A ní láti dìde. Ẹ jẹ́ ká dìde ká parapọ̀. Tá a bá parapọ̀, we go nowhere. A máa continue láti sọ. Ó dìgbà tá a bá ti parapọ̀ tá a fi mọ́ wa ṣọ̀kan. Tá a bá parapọ̀, wọ́n ní kó parapọ̀ ó mọ́lé. Ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ń ṣe tiẹ̀, tẹ́lẹ̀ ń ṣe tiẹ̀. A fúnra wa ní igbó dídí ṣán ni. Ẹ̀yin èèyàn wa ẹ lọ gbọ́ gbogbo ẹ̀yin olórí wa ní gbogbo group. Ẹ jẹ́ ká padà ṣèpàdé ká pé àwọn tó bá wá ká máa dá orúkọ wọn
ní gbangba, kò ní ká máa fi bò mọ́. Ẹni tó bá ti wá sí ìpàdé tá a bá pè, a máa dá orúkọ wọn ni. Bẹ́ẹ̀ ni, mò ń bọ̀. Jòkó síbẹ̀ yẹn, o ò lọ ta mọ́. Dára sí mi ń bọ̀ nsìn. O ti gbọ́? Dára sí mi ń bọ̀. No, Riches ń bọ̀ fún àwọn ọ̀rẹ́. Bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin èèyàn wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lọ́kan òjọ̀kan. Kẹ́dẹ̀ bá wa má gbàgbé kẹ́ bá wa share, kẹ́dẹ̀ subscribe sí YouTube channel wa, ó ṣe pàtàkì. Kẹ́ lè máa gbọ́ wa. Ó láwọn fídíò kan tá à ń ṣe live tá a máa ń download sórí YouTube direct. A ti ṣe náà bẹ́ẹ̀ náà lé ní. Má pariwo. Ẹ lè máa gbọ́ wa gbádùn bẹ́ẹ̀. Mo kí wa. Tológun tẹ̀ṣọ́. Tiwantiwa ni. Ẹ jẹ́ ká gbé nǹkan wa lárugẹ. Gbogbo nǹkan tí n bá dress ní mo ṣe dress tí mo ń lọ ní Nàìjíríà, nínú ilẹ̀ Yorùbá, wọ́n á ní aláwo ni. Gbogbo nǹkan la máa ń ìlú tá a wà Catholic ni wọ́n nílùú yìí. Ọ̀yá lọ tilẹ̀kùn yẹn. Catholic ni wọ́n nínú ìlú tí mo wà yìí. Wọ́n ò fi nǹkan wọn ṣeré. Àwa nìkan. Shut up your mouth. Ọ̀yá lọ jòkó síbẹ̀ yẹn. Àwa nìkan la máa ń fi ẹnu fi ń bá nǹkan tiwa jẹ́. Àwa nìkan. Àwa nìkan ni. Gbogbo nǹkan wa ń jọ wá lójú àfikún nìkan. Àwọn àfáà àwọn travel wọ́n lọ hajj, wọ́n lọ sí umura, wọ́n lọ wo wọn bẹ̀. Àwọn yẹn fi owó yín tẹ́ fi jìyà kówó jọ ẹ lọ náà fún wọn, wọ́n fi owó yẹn develop bí tiwọn. Gbogbo nǹkan tẹ́ ẹ lọ ń wá lọ́hùn wà nínú ìlú wa. Ẹ lọ jòkó síbẹ̀, ẹ disturb mi. Ó yá, go and sit down there. Gbogbo nǹkan tẹ́ ẹ ń wá lọ sí umura hajj tẹ́ ẹ ń wá lọ, ó wà nínú ìlú wa. Jerusalem tẹ́ ẹ ń lọ, gbogbo nǹkan tẹ́ ẹ ní mèremère tẹ́ ẹ lọ ń wò ń bẹ̀, ó wà nínú ìlú wa. Ṣé kò sí ńbẹ̀ ni? Ẹ wo, ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa. Mo ti lọ ṣọ́ọ̀ṣì léèní, Christian ni mí. Mi ò ṣe Christian tèmi fọ́ lójú mi ìdẹ̀ di létí. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká sọ òótọ́ gbogbo ẹ̀ ká gbé wọn wò fúnra wa. Mi ò fẹ́nu àtẹ́lu Christianity, mo gba Jésù, mo mọ Jésù, mo mọ ìtàn ẹ̀. Nǹkan tiwa náà wà náà. Àbí ẹ ti gbọ́ nínú ìtàn ni? Wọ́n sọ nínú ìtàn. Mo fẹ́ gbé bàbá kan wá, wọ́n wá ṣe àlàyé àwọn ìtàn kọ̀ọ̀kan. Ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá yìí. Wọ́n wá sọ fún wa. Wọ́n ní a ní Jesus rìn lójú omi. Mo gbọ́ wọn l'Ọ̀rúnmìlà náà rìn lójú omi. Bóyá lóòótọ́ ni bóyá irọ́ ni mo fẹ́ mọ̀. Wọ́n ní Jésù kú, ó jíǹde níjọ́ kẹta. Wọ́n l'Ọ̀rúnmìlà kú, ó jíǹde níjọ́ kẹta. A fẹ́ wo gbogbo ẹ̀. Àwọn ìtàn kọ̀ọ̀kan wà nínú Èkìtì. Tẹ́ bá fẹ́ gbọ́ ìtàn, kẹ́ gbé ìtàn Bible, kẹ́ gbé yẹ̀wò sí ti ìtàn Èkìtì. Wọ́n jọra wọn jù. Bẹ́ẹ̀ ni. Lóòótọ́, gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa, wọ́n ní nígbà tí wọ́n gbé missionary dé, àwọn bàbá wa wọ́n ní kó tó gbà wọ́n náà béèrè lọ́wọ́ Ifá. Wọ́n béèrè lọ́wọ́ Ifá pé wájú ọgbọ́n Ifá, ẹ̀yìn ọkọ̀ olùmọ́lọ́tọ̀ lọ̀kọ̀rọ̀ lọ́sì. Àárín ọkọ̀ bó bá wí, ẹ wò ẹ jẹ́ kí dẹrù kan máa rìn dára kí. Wọ́n ní Ifá ní wọn dà gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Àwọn a lot of things tó said there is a lot of things àárín ibẹ̀ yẹn tí jẹ́ pé a ní lè fi gbogbo ẹnu sọ. Torí a gbọ́ pé wọ́n láwọn missionary yẹn náà ni wọ́n sọ pé wọ́n ń ṣe ọkùnrin sọ́kùnrin. Oríṣiríṣi ṣẹlẹ̀. Lẹ́yìn ìgbà tó ń gbé ṣọ́ọ̀ṣì wá, wọ́n wá mú education wá. Wọ́n mú education wá fún wa. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Àwọn èèyàn wa, àwọn bàbá wa méjì mẹ́ta, wọ́n lọ ń kàwé, wọ́n lọ ní ìmọ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá gbé bàbá wa Samuel Ajayi Crowther at the age of ẹ ti dé pẹ̀lú. Oya Ayọ̀mídé lò ẹ̀. Wàhálà àwọn ọmọdé pọ̀ jù lọ́jọ́kọ́. Bàbá wa Samuel Ajayi Crowther tí wọ́n ti gbé lóko ẹrú láti age of 10 years to 4. Kí ni ọmọ 15 years fẹ́ mọ̀? To wá translate Bible.
wọ́n wá ń pe èṣù, wọ́n fi Sátánì wọ́n fi ń pe èṣù, ẹ jọ ṣó jọra wọn? Why tó fi jẹ́ pé Sátánì yẹn tó jẹ́ pé kò ń ṣe nǹkan dáadáa ló jẹ́ nínú Bible tí Ọlọ́run fi ìbínú sọ sí inú ilé ayé látọ̀run, nítorí pé gan tẹ́ bá nǹkan míì wà tẹ́ pé téèyàn bá sọ wọ́n á ní ẹnu ẹ ló yẹ kán ti gbọ́rú eléyìí, ẹnu ẹ ló yẹ kán ti gbọ́. Torí èmi wá ń wò ó pé mo wá jókòó mo wá ń wò ó pé Ọlọ́run ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ o, unquestionable God. Kábíyèsí ni ẹ́, torí unquestionable ni ta ni ó bí ọ? Bẹ́ẹ̀ ni, Ọlọ́run wá lé èṣù wá sínú ilé ayé, Ọlọ́run ò ṣe kúkú pa á sọ́run tó fi jẹ́ nínú ilé ayé, òun ló wá ń dà wá láàmú níbí báyìí. Ṣèbí nígbà tán ná lé Sátánì yẹn, ṣé èṣù lèmi pè é ńsìnyí, ẹ rí nǹkan bẹ́ẹ̀ yẹn. Sátánì nígbà tọ́lọ́run lé wá sínú ilé ayé, apá Ọlọ́run ò ká ni tó fi di pé Ọlọ́run wá lé wá nínú ayé tún wá ń da ayé rú. Ó dẹ̀ ṣì wà náà síbẹ̀síbẹ̀ títí di èní. Màá gbé àwọn èèyàn wá kán wá láàárín yẹn yé wa o, àárín yẹn ò yé mi o. Òótọ́ ni mò ń sọ fún wa. Tó bá dẹ̀ lẹ́ni tó ní Bible verse síbẹ̀ yẹn tó mú tó lè fẹ́ yànnàná ẹ̀, or tẹ́ bá fẹ́ ká gbé yín wọlé, màá send link sí yín kẹ́ wá tú àárín yẹn fún wa lóní wótòwòtò kẹ́ tú fún wa. Ó wà complicated somehow láàárín yẹn. Wọ́n wá fi Sátánì wọ́n fi ń ṣe èṣù. Ṣe fi Ọ̀rànfẹ̀ àbí Ọ̀rúnmìlà kẹ́ ẹ fi máa ṣe Jésù, kẹ́ ẹ sọ pé Ọ̀rúnmìlà ni Jésù, fi yẹn ṣe ẹni tó ń ṣiṣẹ́ rere tó ń ṣe dáadáa. Torí Ọ̀rúnmìlà ìrere ló máa ń ṣe káàkiri, iṣẹ́ rere ló ń ṣe kiri bíi ti Jésù ló ń ṣe káàkiri. Fi yẹn wé, ẹ wá fi Sátánì ẹ wá fi ń ti èṣù. Ẹni tí bá ṣe wá, gbogbo àwa ọmọ Yorùbá ẹ jẹ́ kí kíní yìí lọ ṣéǹjì ní ẹnu wa. Ẹni bí aburú bá ṣẹlẹ̀ sí wa, ẹ yé máa pe èṣù. Èṣù ò ń ṣe bí, ire ló ṣe, kò ṣe bí. Ẹ jẹ́ ká yé máa sọ kíní yẹn lẹ́nu. Ó ti yé èmi nísìnyí, èmi ò lè sọ bẹ́ẹ̀ mọ́ torí èmi máa ń sọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀. And àwọn oníṣẹ̀ṣe wọ́n nídìí láti lọ face àwọn Yorùbá Nollywood kán gba kíní yìí lẹ́nu wọn, torí àwọn lẹ́nu wọn ló ti common jù. Any film tán bá rí tán ti sọ bẹ́ẹ̀ kán sánmọ̀ wọn, bó ṣe jẹ́ nìyẹn. Bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn yín èèyàn wa. Mo kí wa pé a kú ìkàlẹ̀. Àmì àṣẹ Ayọ̀ọ́lá, àmì àṣẹ Imam. Ẹ ṣeun bàbá mi, Muslim ni bàbá yẹn ń sìn. Gbogbo kíní náà lórí bó ṣe rí sọ́nà di Christian náà lórí sọ́dọ̀ àwọn Mùsùlùmí náà o. Bẹ́ẹ̀ ni, a ti ṣètò náà, a ti sọ̀rọ̀ náà sí àwọn Mùsùlùmí wa. Kán má dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá, torí ọ̀dọ̀ wọn ló ti ń wá jù. Ẹni wàhálà lórí social media àwọn Mùsùlùmí ni. Kán má dá ìjà ẹ̀sìn sílẹ̀. Ẹ fún àlàáfíà láàyè, ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣe máa ṣe tiwọn. Gbogbo ilẹ̀ àgbáyé náà ti ń ṣe. Ẹ jẹ́ àwọn Federal Government of Nigeria ló cause kíní. Ká ní pé ìgbà tí wọ́n bá declare holiday Easter fún àwọn Kristẹni, holiday Iléyá tí wọ́n ṣe tán yìí kán ṣe fún àwọn Mùsùlùmí, àwọn oníṣẹ̀ṣe náà kán fún wọn ní holiday tiwọn. Torí a gbà pé ẹ̀sìn mẹ́ta ni wọ́n ní. Wá ọ̀dọ̀ wa fi rí bẹ́ẹ̀, ìyànjẹ yẹn wà ńbẹ̀. Á gbalẹ̀ Yorùbá wa, gbogbo kíní la máa fortify ẹ̀, a máa ṣe lóní pèsèpèsè, everybody á mọ lane tí everybody á mọ títí ẹ̀. Thank you very much. Okunyemi Ọmọyẹmí, káàbọ̀ sórí ètò jàre. Bó ṣe rí nìyẹn, kì í ṣe pé kí a máa bu ẹnu àtẹ́ lu nǹkan tiwa tìtorí pé a ti ń jẹ́ Christian. Ẹ lọ sí Israel, ṣèbí wọ́n sọ nínú Israel ní láìpẹ́ yìí pé wọ́n tẹ̀ declare bẹ́ẹ̀ fún anybody tó bá lọ ń preach Jesus Christ, wọ́n á gbé lọ sí prison. Kí ló dé tó fi wá rí bẹ́ẹ̀ ní ìlú tó jẹ́ pé ibẹ̀ náà ti ṣe kíní? Why tó rí bẹ́ẹ̀ mẹ́? Mo máa gba tí mo wà ní street nígbà yẹn, mo máa ń bá àwọn ọmọ Israeli pàdé dáadáa. Àwọn ọmọ Israel, mo máa ń especially àwọn ọmọ kí náà forúkọ àwọn ọmọ Israel náà ni mo gbàgbé city yẹn tó wà very popular nínú Bible náà. Mo máa ń bá wọn pàdé. Wọ́n mú gbójú ẹ mọ́ lọ, wọ́n fa kóńké ju nǹkan míì lọ. Ẹ lè sọ̀rọ̀ kíní nílùú wọn tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Wọn mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwa ló gbé gbogbo ẹ̀rù sórí. Àwa ní kí ìlú dáa, ìlú ò lè dáa nígbà tá à ń fọwọ́ sí júwe ilé bàbá wa. À ń fẹnu àtẹ́ lu àwọn baba ńlá wa. Wọ́n ti sùn lọ́run tí ẹ̀ kán máa súre fún wa. A fi ń bàjẹ́ torí pé nǹkan tó kọ fún wa nínú Bible yìí. Ẹ jẹ́ káwa náà lo sense wa.
ẹ gbé Bible ẹ kà ẹ ṣàdúrà kẹ ṣàmì kẹ ṣe dẹ̀ bá mú bẹ̀ ẹ gbé ìtókù sílẹ̀ lọ́tọ̀ kí n ṣẹlẹ̀ nínú Bible ṣé ẹ rò pé Bible tẹ́ ẹ gbé kiri ẹ rò pé complete ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ náà mo ti lọ ṣọ́ọ̀ṣì délé ní òun ni mo fi máa ń dùn gbà mí máa fòdù ara wọ́ mi máa wò ṣé ẹ rò pé ẹ mọ iye Bible tó bá gbogbo awẹ́ Bible tó bá fẹ́ kó pé wọn kọ́ọ̀tì kúrò ń bẹ̀ mi rò kó sẹ́ni tá lè gbé bẹ́ẹ̀ ni ibo ní ìtàn kí náà ti ń porúkọ ẹ̀ ibo ní ìtàn Enoch ibo ló wà ìtàn Enoch ibi mélòó náà ti dárúkọ Enoch nínú Bible ibi mélòó náà ti dárúkọ ẹ̀ ìtàn Enoch ju bí wọ́n ṣe sọ́nà ìtàn Enoch contain a whole Bible Enoch ni bẹ́ẹ̀ ni Enoch ní followers ẹ̀ gbogbo àgbáyé ló ń wọ́ tẹ̀lé gbogbo ọba ló ń forí balẹ̀ fún Enoch ìjẹ́ wọ́n narrate fún wa nínú Bible bẹ́ẹ̀ the book of Jasher ńkọ́ ẹ lọ ṣe ìwádìí dáadáa the book of Jasher ó contain a whole Bible ibo ni ìtàn Jasher kò appear nínú ibi kọ̀ọ̀kan nínú Bible òun ló fà á tẹ́ bá ń ka àwọn kọ̀ọ̀kan lọ ń bì mí ẹ rí i pé nǹkan tẹ́ ń kà lọ yẹn á lè di kékeré béèrè question bẹ́ẹ̀ ẹ ní rí question yẹn torí àwọn nǹkan tó ti kọ́ọ̀tì kúrò nígbà tó ń sọ pé wọ́n bí Adam and Eve wọ́n wà nínú ọgbà Eden wọ́n bí Enoch wọ́n bí Cain and Abel Cain pa Abel ó sá lọ sí the land of Nod ó lọ fẹ́yàwó ń bẹ̀ ta ló dá àwọn yẹn síbẹ̀ ṣùgbọ́n wọ́n ní Adam and Eve náà kọ́ dá ta ló dá àwọn tó dá síbẹ̀ ẹ jẹ́ ká ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká kò gbé yẹn tì àyàbá ni gbogbo ẹ̀ mo kàn fẹ́ explain kọ̀ọ̀kan fún wa bẹ́ẹ̀ ni ta ló dá àwọn tó wọ́n dá síbi tí wọ́n ti lọ fẹ́yàwó tí Enoch ti lọ fẹ́yàwó tó wá lọ fẹ́yàwó tó wá lọ bímọ síbẹ̀ àmì tí Cain tó wá lọ fi fẹ́yàwó tó wá lọ bímọ tó wá lọ bí Enoch síbẹ̀ láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ the story continue ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ ẹ̀gbọ́n àbúrò ń fẹ́ àbúrò bó ṣe rí nìyẹn Abraham àbúrò ẹ̀ ló fẹ́ Sarah bó ṣe ń lọ nìyẹn bí gbogbo ẹ̀ ṣe ń lọ nìyẹn because no population gbà á lè sọ bẹ́ẹ̀ so bó ṣe rí nìyẹn àbí ṣé Isaac kì í ṣe family ẹ̀ ló fẹ́ ni àbí kí náà ti forúkọ ẹ̀ bí gbogbo ẹ̀ ṣe lọ nìyẹn náà Isaac Jacob ńkọ́ gbogbo wọn bẹ́ẹ̀ lọ family wọn ni wọ́n fẹ́ náà Engineer Ìdòwú Emmanuel welcome on board ẹ ṣé gan jàre ẹ ṣeun gan so ìtàn yẹn òun ni mo ṣe ń sọ ní gbogbo ìgbà mi máa kàn máa wò lóòótọ́ I'm a Christian mo ń ka Bible mo I know a lot of things but máa kàn dákẹ́ ni but lẹ́yìn bá ń sọ wọ́n máa wò pé àkílẹ̀ lè ń sọ àbí lè ti ṣe kíní kan nítorí pé kò yé wa jura lọ bẹ́ẹ̀ ni àwa ni ló gbàdúrà jù lórílẹ̀‐èdè àgbáyé ọ̀dọ̀ wa láburú tí ń ṣẹlẹ̀ a ní ìlọsíwájú kankan kò sí ìlọsíwájú kankan tá a ní 24 hours in church ẹ bá on Monday tó yẹ kán gba ibi iṣẹ́ lọ àwọn èèyàn ń discover technology àwọn èèyàn ń ṣe wọ́n lọ ń kọ́ ọmọ síbi iṣẹ́ but àwa ṣọ́ọ̀ṣì láàlọ́ dìbò sí from Monday to Friday àlà lọ orí òkè àlà lọ orí òkè bó ṣe rí nìyẹn ẹ lọ sí orí òkè Ìdànrè kẹ́ lọ wo nǹkan tí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ṣé kò tó láti àwọn tourist kan á máa visit àbí kẹ́ lọ sí Ìkọgòsì ibi tó ń gbóná àti omi tó ti pàdé ṣé ìyẹn ò tó láti wọ́n kẹ́ wá máa wò àbí kẹ́ lọ sí different things nǹkan mèremère tó ṣẹlẹ̀ ẹ lọ sí Ilé-Ifẹ̀ many things ńbẹ̀ but tí wà ẹ fi kò jọ wá lójú àfi tàwọn nǹkan oníkan òun là àtẹjúbọ̀ ìṣáá ni fún wa ẹ lọ jòkó abẹ́fẹ́ wọnú kọ̀ǹpútà ẹ lọ jòkó mò ń bọ̀ ṣẹ́gbọ́ nǹkan mi náà so bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká gbé tiwa lárugẹ ọmọ Yorùbá Iléyá ìdílé tèmi ti wá ìdílé Kristẹni ni àìmọye pastors nínú ilé mi nínú family mi ò gbọ́ ní wá bá anybody pé wọ́n ṣe anything rí wọ́n lè àwọn baba ńlá wa wọ̀nyẹn wọ́n ti lè ṣe rí wọ́n ti lè ṣe nǹkan ìṣẹ̀ṣe rí but mi ò gbọ́ ní wá bá wọn mi ò gbọ́ ní wá bá anybody mi ò ilé gbogbo wọn tí mo wá bá nígbà tó ti bí mi pastor eléyìí pastor ti pọ̀ jù nínú family wọ́n ti ń pè mí gan kí wọ́n sọ pé àìmọye ìgbà tí wọ́n á sọ pé ìwọ pastor nìyẹn kí ló dé tó ti bẹ̀rẹ̀ kínní but Ọlọ́run ò tí ì pè mí Ọlọ́run bá fẹ́ pè mí á pè mí fúnra ara kì í ṣe fún àfihàn ọ̀yàn sí mi tó bá rí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ mi ò bí Ọlọ́run ṣe pé Abraham tó pè é ó bá a sọ̀rọ̀ Ọlọ́run whisper sí mi létí fúnra ara mi màá mú ṣẹ̀yìn bẹ̀rẹ̀ but pé kọ́ fi rọ̀yàn sí mi kì í ṣe bẹ́ẹ̀ yẹn mi ìgbà yẹn no Ọlọ́run á pè mí fún ara ẹ̀ ni màá dẹ̀ jẹ́ taratara
ìyẹn ò ní pé ká àìmọye àwọn pásítọ̀ tẹ́ pé wọ́n fi nǹkan tì nídìí, àìmọye àwọn àfáà tẹ́ pé tí nǹkan bá ti dàrú mọ́ wọn lójú, wọ́n ní tọ́rọ̀ bá dàrú mọ́ ọlọ́rọ̀ lójú á fi tó àwọn amòye lọ níkàlẹ̀. Bó ṣe rí nìyẹn náà, kí ló wá dé tó jẹ́ pé wọ́n máa ń pamọ́ lọ bá àwọn oníṣẹ̀ṣe, ẹ̀ dẹ̀ wá pamọ́ lọ bá wọn tán, ẹ̀ lọ máa fẹnu bà wọ́n jẹ́, àwọn ló ní sùúrù jù, wọn ò ní sọ̀rọ̀, wọ́n á bú wọn dọ̀la, wọn ò ní sọ̀rọ̀. Àwọn àfáà ẹ fẹnu kan àfáà kan wò, kẹ wá ríran wò lórí social media. Àwọn Kristẹni náà tẹ̀ sí ní sùúrù náà, but àwọn àfáà wa, torí ọ̀pọ̀ nínú àwọn aláàfáà wa oníjàgídíjàgan ni wọ́n, gbogbo ẹnu ni mo fi sọ́ nírọ̀lẹ́ yìí. Kì í ṣe gbogbo wọn o, torí mo ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ àfáà tẹ́ fún wọn lọ́rùn. So bí gbogbo ẹ̀ ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe fún wa o. Àbọ̀rọ̀ náà sọ fọ́mọlúàbí. Ẹ jẹ́ ká parapọ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ká dẹ̀ gbé nǹkan tiwa lárugẹ. Ẹ jẹ́ ká gbé tiwa lárugẹ. Ẹ jẹ́ ká gbé tiwa lárugẹ. Ikán parapọ̀ wọ́n mọ́lé ni. Bẹ́ẹ̀ ni. Bó ṣe jẹ́ nìyẹn o. Ìtàn Yorùbá ń bọ̀ lọ́nà. Màá gbé bàbá wa, wọ́n á wá sọ ìtàn Yorùbá fún wa. Ká tí kọ́ èlítù tí mo mọ̀, mo fẹ́ kọ́ ìmọ̀ sí. Gbogbo wọn ṣe to kiní yẹn. Bí Ọ̀rúnmìlà, bí Ọ̀rànmíyàn ṣe lọ sí Bìní, tó lọ jọba ńbẹ̀, tó padà wá sí Ilé-Ifẹ̀, tó ti Ilé-Ifẹ̀ tó lọ di Aláàfin lọ́yọ̀ọ́, tí gbogbo ẹ̀ ń lọ torí jagunjagun ni, alágbára ni. Òun ni wọ́n mọ̀. Wọ́n ní Ọ̀rúnmìlà gan ni wọ́n mọ̀ wá sí Yorùbá. Wọ́n lọ́dún 1919 gbogbo ọmọ Yorùbá agree. Ṣé lóòótọ́ ni làwọn ọmọ Yorùbá agree pé wọ́n fẹ́ máa jẹ́ Yorùbá torí pé Ọ̀rúnmìyàn làwọn òyìnbó yẹn mọ̀ sí Yorùbá. Wọ́n wá agree pé wọ́n máa jẹ́ Yorùbá torí àwọn Ògùn kí ná ń pè, àwọn Ìjẹ̀bú wọ́n wà ní tiwọn, àwọn Iléṣà wà, àwọn Oǹdó wà, àwọn ìlú tó ti wà kí Ilé-Ifẹ̀ tó wà, àwọn kí ná tún porúkọ ìlú yìí náà l'Oǹdó state, tán ti discover agbárí ẹ̀yàn, ihò eléérú ní ihò eléérú ná ń pe ibẹ̀ yẹn. Ẹ bá kúrò ní Iléṣà tẹ́ ń lọ Àkúrẹ́ by the left side, ìlú yẹn wà ní kékeré ni. Wọ́n discover agbárí àwọn èèyàn ńbẹ̀, orí èèyàn tó ti lo 13,000 years. Ó wà nínú láàbù wọn ní Germany till now. Ó wà ńbẹ̀. So bẹ́ẹ̀ a lot of things tá a ní, ṣèbí àwa la ò mọyì ara wa. Ọ̀pá Ọ̀rànmíyàn ibo ló wà? Ṣé ojúlówó ọ̀pá Ọ̀rànmíyàn ló wà ní Ilé-Ifẹ̀ ni? Ọ̀pá Ọ̀rànmíyàn lọ dé, ìtàn Ọ̀rànmíyàn lọ dé Ethiopia. Ẹ débẹ̀, ẹ bá ìtàn Ọ̀rànmíyàn ńbẹ̀. Gbogbo ibi tán ń pè ní, gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa, gbogbo tán ń pè ní Kàdúná lénìí, gbogbo ibẹ̀ ni ilẹ̀ Yorùbá dé tẹ́lẹ̀. Ẹ lọ wo ìtàn. Ṣèbí òun náà ṣe gbalẹ̀ lọ dé gbogbo Áfríkà, Togo, Benin Republic, Sierra Leone, bẹ́yẹn lọ. A mọyì ara wa, ẹ̀yin èèyàn wa. Ẹ wo, a ní ní jù báyìí lọ fún ti àṣálẹ́ yìí. A ní ní jù báyìí lọ. Mo kí gbogbo wa lọ́kan-ò-jọ̀kan. Ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀. Ẹ jẹ́ ká parapọ̀. Ara ni àwọn èèyàn kan. Àwa tá a ní àǹfààní láti jẹ́ agbẹnusọ fún wọn. Rédèrèdè là ń ṣe. Rédèrèdè. Ẹ jẹ́ ká parapọ̀, ká fi ọ̀tẹ̀ sílẹ̀. Nǹkan tó o bá mọ̀ jáde kó o wá sọ síta. Nǹkan tó o bá mọ̀ kó o mọ̀, tó lè mú ìlọsíwájú bá wa. Kì í ṣe pé kí onímọ̀ ti tiẹ̀ kó máa fi kó jẹ́ pé ẹnu kíní lẹ̀ ẹ́ ní. Ẹ ní nǹkan ire láti sọ. Dára sí mi, má jẹ́ kí n gbọ́ ẹnu ẹ ńbẹ̀ yẹn o. Ẹ ní nǹkan ire láti sọ lẹ́nu, àfi kẹ́ ẹ máa fẹnu kẹ́ ẹ máa fi ba àwọn tó ń ṣe nǹkan jẹ́. Ẹ jẹ́ ká stop ẹ̀. Nǹkan tó mọ̀, contribute ẹ̀ sí nǹkan tí èmi náà mọ̀, kí gbogbo ẹ̀ kó parapọ̀ mọ́ra. Àmín o, Abíọ́lá Suleiman, thank you so much. You are welcome on board. So kò ní jù báyìí lọ fún ti àṣálẹ́ yìí. Mo kí wa lọ́kan-ò-jọ̀kan. Kí ló ṣe yín ẹ̀yin méjèèjì? Lọ bọ́ bàtà ẹ wá lọ tẹ̀lé mọ́mì ẹ wò ni. Mọ́mì ẹ ń bọ̀. Ẹ ṣeun gan. Mo kí wa o, ẹ ṣeun gan. Orúkọ mi ò tí yí padà o. Emmanuel lórúkọ mi. Àkàlàmàgbò TV. Èmi láwọ̀ tó ń wò sí kí tó sọdá títì o. Yes, Akẹ́yìndé Gbẹ̀gbọ́n, kábíyèsí. Ẹ pè mí ní kábíyèsí, ń jẹun lórí ọmọ aládé ni mí. Yes, tí bá tiẹ̀ mo wá ní ìdílé ọba. Bẹ́ẹ̀ ni, ìdílé ọba ni mi ti wá. Uncle mi ni ọba ni uncle mi. Mo dẹ̀ ti jẹ́ ọmọ aládé. Tó jẹ́ pé èmi gan mo ṣe wà yìí, mo lè jọba lọ́la ni mí tó dájú. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká parapọ̀, ká fọ̀tẹ̀ sílẹ̀. Ẹ fi àwọn onítìrí sílẹ̀, ẹ jẹ́ kán máa ṣe rédèrèdè wọn lọ. Ẹ fi wọ́n sílẹ̀. Ẹ jẹ́ káwa tó kù, ẹ jẹ́ ká parapọ̀. Ẹ bá wa pín káàkiri kó kàn wọ́n. Kó ta gbagba kárí ilé, kó ta gbagba kárí oko.
bó ṣe jẹ́ nìyẹn o, a ní rí jù báyìí lọ fún ti àṣálẹ́ yìí. Ó dàbọ̀. Wàhálà yín pọ̀ lẹ́yìn ọmọdé yìí, wàhálà yín.